àti wà ní stage bail application wọ́n ti arraign wọn properly. Court ti take play wọn. Kí ni jẹ́ bail application pé ẹni wọ́n ti arraign? Bail application ni wípé kí wọ́n ìbẹ̀bẹ̀ fún kí ilé ẹjọ́ ó tú wọn lẹ̀. Gbogbo tẹ́ ń wí ẹ lọ́ọ́ kọ sínú ìwé kẹ́ ẹ sáìn rẹ̀ fúnra yín pẹ̀yìn lẹ́fẹ̀ẹ́nu ara yín wí síwájú ilé ẹjọ́ torí ìdèwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ ìyẹn ó tún máa jẹ́ ìyẹn ó tún máa fún gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ káàkiri ayé l'opportunity wípé táwọn yẹn bá tẹ̀ ń sọ̀sọ́kúsọ míì pé ń ló ṣẹlẹ̀ ní court ìwọ tó bá fẹ́ mọ̀ pàápàá ń tó ṣẹlẹ̀ ó lè wá court is a public place document tó máa ti file sí court is a public document ó lè write ó lè kọ application kó wá apply for certified true copy of the document for you to know what exactly what actually happened in the court láti fi neutralize ìsọkúsọ táwọn kan ó jókòó sí comfort zone inú yàrá wọn ní ibi tí máìlì rẹ̀ tó 200 síbi tí ó mọ̀ pé kóòtù kan ní kangaroo ní ìpè taláì ní ẹ̀kọ́ so àǹfààní tí kóòtù fẹ́ fún gbogbo ayé nìyẹn tán fi ní kán lọ fáìlì necessary paper tán bá ti wá fáìlì necessary paper yẹn wọ́n béèrè iye ọjọ́ táwọn ò fi prepare ara wọn wọ́n sì bi àwa náà níjọ́ táwa náà ò fi prepare èsì wa sí tí wọ́n bá fáìlì kóòtù wa harmonize méjèèjì wọ́n fi rí ìbéèrè méjèèjì kó ara wọn ilé ẹjọ́ fi wá wò ó pé òkè tó bá dijọ́ àlárúbà tí ń bọ̀ gbogbo yín gbọ́dọ̀ ti fáìlì ń tẹ́lẹ̀ fáìlì tán ẹ ti fi sọwọ́ síra yín tá a mọ̀ ń pè ní àti sáàbù ara wa káwá wá pàdé kí kálukú wá múùfù rẹ̀ ní kóòtù níjọ́ òun ni kóòtù wá decide bíjọ́ òun náà ní kóòtù ó má bá jáde bóde ni àwọn ni wọ́n lágbára lórí yẹn bí atótónu ọ̀hún bá tún pọ̀ tí ó wà rántí kí kóòtù náà ó béèrè ààyè tí ohun tó bá mẹ́yìn lọ́ọ̀yà lọ́jọ́ mẹ́rin àbí mẹ́ta tẹ́ fi prepare lọ́nà méjì kóòtù náà nídìí kí àwọn náà ó lọ sinmi làákàyè wọn kí wọ́n jòkó ka gbogbo tẹ́ ń wí kí wọ́n lè rí àbájáde tí ó ní mínì létí aráyé tí ó sì jódodo tí ó rí di fi múlẹ̀ kí wọ́n lè rí gbé jáde níjọ́ òun láti wá mọ ntí kóòtù ó ṣe bí wọ́n give ruling fún bẹ́ẹ̀lì níjọ́ òun ni bí wọ́n àjọnu rẹ̀ ni àmọ́ stage tá a wà báyìí àti wà ní stage bail application wọ́n ti arraign wọn properly court ti take play wọn. Kí ni jẹ́ bail application pé ẹni wọ́n ti arraign? Bail application ni wípé kí wọ́n ìbẹ̀bẹ̀ fún kí ilé ẹjọ́ ó tú wọn lẹ̀ kí wọ́n máa lọlé kí wọ́n máa wá ti ilé wá jẹ́jọ́ láti ilé. mo fẹ́ fi yẹn pe àkíyèsí gbogbo àwa mùsùlùmí ayé àti gbogbo àwa táwọn tí wọ́n bí wa bàbàrà sí wa torí gbogbo ẹni tó bá kún kọ́ọ̀sì yìí bàbá rẹ̀ bàbàrà sí i ní òjò kún kọ́ọ̀sì yìí mo wí ń jọ òní náà mo ní tó bá yá sí pé ẹ̀yin tí ẹ̀ ń bú àwa tá a kún kọ́ọ̀sì yìí ká ní bàbá ẹnìkọ̀ọ̀kan nù yín ni wọ́n mú ẹpọ̀n rẹ̀ tí wọ́n ra ródóródó lórí social media bí ẹni tí a fẹ̀sùn kàn yín ṣe ń sọ gbogbo ìsọkúsọ tí ń sọ nípa àwọn àgbàlagbà àtàfà wa ṣé position yín bó ti rí nísìnyí ni ó ṣe rí ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀ torí àwọn tí wọ́n bí àwọn lè mọ́ bàbàrà sí wọn so gbogbo ẹni tí àwọn tí wọ́n bí yìí bá bàbàrà sí ti ń kún èyí tá à ń ṣe yìí mo fẹ́ ká kíyèsí wípé ìfún wọn ní bẹ́ẹ̀lì kọ́ lòpin ẹjọ́ ìgbónára wípé nígbà tí wọ́n mẹ́ni yìí gan ọ̀họ̀ wọn kígbe olè lé àwọn ọlọ́pàá tí wọ́n lọ mú kígbe olè lé rí àdúgbò ló bá wọn mú un ká ní wọn ò rí mú lọ́jọ́ òní bóyá ó ti sá lọ ó ti sá kó Nàìjíríà torí bí ìwọ bá ṣe eré ara kì yóò yá ọ ẹni tó jẹ fùfù ní béèyàn bá sì ṣe ohun ètùtù kò ní mọ̀ kíyèsí. láàrin ìṣẹ́jú kan a ti gbọ́ òwe bíi márùn-ún lẹ́nu.
ìkan náà àwọn ọmọ mi tóun náà jẹ́ lọ́ọ̀yà gẹ́gẹ́ bí àpèjúwe mi pẹ̀lú ẹjọ́ dúró níbi ìjọ kan wọ́n kàn pé láti force headquarters l'Abuja ni ẹni yẹn pé àsìjọ dúró wọ́n pé ó ní I'm calling from the force headquarters Abuja ó sì fóònù sí speaker kí n lè mọ̀ gbọ́n táwọn ń wí the next thing tọmọ mi sọ fún mi ni pé how may I help you how may I help you kí ni ìrànlọ́wọ́ tó fẹ́ kí n ṣe fún ẹ ṣé mọ̀ pé ẹni tó bá ń rìnrìn ìdọ̀tí tí ń ṣe pamọ́ kò ní ní gọ́ọ̀tà àti sọrú statement bẹ́ẹ̀ fún ẹni tó lóun pè láti force headquarters l'Abuja olúùlú gbogbo ọlọ́pàá Abuja ni wọ́n ti pè é pé èmi lágbájá ní ṣé lágbájá nìyẹn ó ní hẹn èmi lágbájá ní ń pè ọ láti force headquarters l'Abuja ó ní kí ni ìrànlọ́wọ́ tó fẹ́ kí n ṣe fún ẹ ẹni yẹn wá fún un lésì yìí pé yes investigation tá a ṣe nípa rẹ látara application dáadáa kan tó fáìlì síbì kan ipò kan tó ń wá èsì tó ọ̀fọ̀ yìí ti júwe irú èèyàn tó jẹ́ torí tó bá já sí pálàsì pamọ́ aburú ni ọ́ ni gbígbọ́ force headquarters lásán kódò ó lè kọ́kọ́ pa fóònù ká mọ̀ wá bá ti pè ọ́ padà so torí ìdí èyí gbogbo àwa tí ọ̀rọ̀ kan tọ́rọ̀ yìí ń dùn tí àwọn tí wọ́n bí wàá bàbàrà tá à ń fi ń jó wèrè bò ló kọ àwọn tí wọ́n ń bàjẹ́ yìí ò sí ní bàjẹ́ ẹ jẹ́ ká ní understanding wípé ìmọ̀jẹ̀ wọn ò lọlé tí wọn ò lọlé láti ẹjọ́ yìí ipa wa kọ́ ilé ẹjọ́ lórí wípé táwọn bá tú àwọn yìí lẹ̀ níjọ́ yìí wọ́n sá lọ wọn ò ní ríbi wá jẹ́ ẹjọ́ tí ń bẹ níwájú àwọn mọ́ níjọ́ tí kóòtù bá rí i pé òun wà satisfied wípé ọkàn kóòtù balẹ̀ pé wọn ò ní sá lọ mọ́ kóòtù lè decide àti fún wọn ní bail understanding tí mo fẹ́ kí gbogbo wa ó ní ilé nìyẹn so níjọ́ tí kóòtù bá rí i wípé wọ́n ti rí ìdí rẹ̀ fi múlẹ̀ kóòtù sì ní fọkànbalẹ̀ pé wọn ò ní sá lọ kóòtù ó fún wọn ní bail tí kóòtù bá fún wọn ní bail òun ké tán o ẹjọ́ ọ̀daràn tá a fi kàn wọ́n gangan á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ẹjọ́ àwa àròjọ ilé ẹjọ́ wà á dájọ́ bí wọ́n jẹ̀bi bí wọ́n jàre èyí tó kù táwọn lọ ṣe nísìn ìpalẹ̀mọ́ bó láti ro ẹjọ́ ẹ rí i pé mo sọ náà páwa lọ́ọ̀yà ti Ìlọrin iṣẹ́ lọ́ọ̀ làwa ń ṣe ni mo fi sọ wípé lọ́ọ̀yà tí bá ń ṣiṣẹ́ lọ́ọ̀ kóòtù ni ó máa fèsì kò ní jẹ́ kámẹ́rà ń gbogbo ìgbà tí ẹ bá ṣe èyí tó dé yìí tó sì já sí pé níhìn ilẹ̀ ti ródòdó ọ̀rọ̀ gbọ́ ẹ rí i pé ayé sábà máa rí àwa lórí kámẹ́rà ká máa sọ gbòrògbòrò káàkiri bọ́rọ̀ ohun ti rí nù. síwájú kí á tó máa lọ gbogbo jàmá mùsùlùmí là ń papọ̀ là ń dúpẹ́ lọ́wọ́ Dr. Barrister Alfa Sheikh Alfa ọmọ Alfa bàbá gbà kà ń pa Ọlọ́run bàbá nífa gbà gbogbo mùsùlùmí là ń papọ̀ là ń ṣàdúrà fún yín bẹ́ẹ̀ ti ṣe dúró pé iṣẹ́ Ọlọ́run táwọn àgbàlagbà tẹ tara wọn jáde ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ti dúró lé lórí gbogbo ntẹ́yìn náà bí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ àmọ́ ní parí kótó dípà máa lọ. Yes sir. Àwọn kan béèrè pé àwọn fáìlì kéèsì against àwọn 9 prominent scholars. Yes. kódà tí kí là ń pe kóòtù tá a wà yìí ẹ má bínú mi bá ti pẹ́ rákẹ́ pé wọ́n ní wọ́n pe lé ẹjọ́ yìí náà lẹ́jọ́ ǹjẹ́ ṣé a ti lọ jẹ́ ẹjọ́ yẹn àti pé tá a bá ti wá lọ kí là bá bọ̀ rẹ̀. Alhamdulillah kéèsì náà come up ní last week ní Federal High Court lẹ́kọ̀ọ́ àwọn tíìmù wa tí wọ́n lọ síbẹ̀ àwọn ògbóǹtarìgì agbẹjọ́rò tí dá itọ́ lẹ́nu pé àwọn tíṣẹ́ lọ́ọ̀yà yé gbogbo wa ò lè lọ ká ní ọba convenient lọ́ọ̀yà tí ò bá lọ síbẹ̀ ó lé ní 500. kódà láti Ìlọrin táyè rẹ bá wà ní àwọn tá lọ á lé 500 àwọn lọ́ọ̀yà gidi tí sẹ́yé tọrọ sí yé náà ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n sì dúró lórí òdodo ṣùgbọ́n a yan èèyàn díẹ̀ láàrin wa wọ́n lọ ṣojú gbogbo wa ọkàn wa sì balẹ̀ dúpẹ́ fọlọ́run àwọn tá a yàn lọ àwọn atófiṣẹ́ ogun rán láàrin wa la fi ṣẹ́ rán ọlọ́run sì ní kí wọ́n lọ rí wọ́n bọ̀ rí wọ́n sì mú nǹkan rí bọ̀ nígbà tí wọ́n débẹ̀ gbogbo tí wọ́n ṣe kalẹ̀ níbẹ̀ àwọn lọ́ọ̀yà òdì kejì I think I'm bold to say this àwọn lọ́ọ̀yà òdì kejì wọ́n fún kóòtù ní information tó wrong lórí tí ń ṣẹlẹ̀ wọ́n fún kóòtù ní wrong information wọ́n fi gba order of ex parte tó yẹ pé the court acted innocently based on the facts placed before it. nígbà táwọn lọ́ọ̀yà wá débẹ̀ ni wọ́n wá tú àṣírí àwọn lọ́ọ̀yà òdì kejì sí kóòtù pé irọ́ wọn pa àwọn ẹni tí ń bẹ ní àhámọ́ nílọrin yìí mímú wọn ò ní í ṣe pẹ̀lú ẹnìkan kan fẹ́ ṣèṣẹ̀ ṣe
wọ́n bá ẹjọ́ wọn báyàn ló kọjá ni wọ́n torí ẹ̀ mú wọn adájọ́ wa wò ó pé ó mì ní pé rọ́lẹ̀ pa síwájú òun kóòtù wa ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ mọ put wọn on notice gbogbo tó máa fẹ́ ṣe tán máa fàìlẹ̀ tán gbọ́dọ̀ sáàfù wa kìí ṣe bíi tíjọ́sí tí wọ́n sáàfù wa tó jẹ́ ex parte ṣùgbọ́n tí wọ́n ṣe yẹn tán adájọ́ wa fúnra ara rẹ̀ ó wá béèrè ìbéèrè ńláńlá kan kóòtù tí a máa ń pè ní kóòtù rèsì issue jurisdiction somotu legal maxim ni pé mo ṣe tó gbọ́ lẹ́lẹ́kejì gbọ́ yín náà pé fúnra ara rẹ̀ fúnra ara ilé ẹjọ́ ó wá béèrè pé ẹ tiẹ̀ jẹ́ ń bí ẹ̀yin agbẹjọ́rò apá kìíní àti apá kejì ṣé ẹ rò pé mo ní agbára àti gbẹ́jọ́ yìí. kóòtù fúnra ara rẹ̀ meanwhile yẹn kí mo láwọn àti iṣẹ́ yé làwa ń ṣe iṣẹ́ nílọrin inú táwa dúró lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pa fáìlì ni pé kóòtù wọn ò lágbára àti gbẹ́jọ́ ó wà nù tá à ń ṣe lọ ká tó wí ńgbà ọlọ́run ti gba wájú tó gbẹ̀yìn fún wa ká tó wí kóòtù lórí ẹsẹ̀ pé ọ̀dà ẹ̀yin lọ́ọ̀yà apá kìíní àti lọ́ọ̀yà apá kejì ẹ lọ múra kálukú lọ wo authorities rẹ̀ ẹ wá àdírẹ́sì mi bóyá mo ní agbára àti gbẹ́jọ́ yìí àbí ní. so ìyẹn ni kóòtù ń retí ká fáìlì ká lọ àdírẹ́sì ẹ̀ kóòtù wà á rúlù lórí ẹ̀ ibi tí stage tí kéèsì yẹn náà dé ni so nǹkan míì tẹ́ anybody bá ń wí káàkiri ayé lórí ẹ̀ tó bá yàtọ̀ sí yìí tí mo wí irọ́ ni o irọ́ ni o irọ́ banza ni anything tẹ́ anybody nínú. àwọn kan sọ fún ní kóòtù federal high court ibẹ̀ ni wọ́n gbẹ́jọ́ yẹn lọ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n sọ pé federal high court ti grant bail pé kí wọ́n wá gbé kúrò nílọrin bíbá yìí. irọ́ ni order tí ex parte order tí wọ́n gbà lọ́nà àrọ́ndàrọ́ndà ọ̀nà ẹ̀bùrú tẹ́nìkan kan ò mọ̀ sẹ́rí ìtọ́sẹ̀rẹ̀ ní pínpín àtọ́lọ́run ó mú alábòsí ọlọ́run ikọ̀ wọn mọ̀ sí order yẹn gbà tí wọ́n gbà tán kóòtù wá direct wípé kí wọ́n sáàfù gbogbo àwọn tán pè lẹ́jọ́ yẹn ní that same order àmọ́ lọ́ọ̀yà wọn ńgbọ́ ọlọ́run rí ipá lábòsí ni yóò sì mú wọn kò wá sáàfù order yẹn pọ̀ mọ́ processes tó sáàfù ibẹ̀ ni kóòtù ti ráṣìírí pé ọláburú kan tó fẹ́ ṣe ni òjò sáàfù order yìí ṣe mo ní ọ sáàfù ẹ̀ ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ kóòtù ráṣìírí pé ibi tó dé dúró nù lórí kéèsì wọn ẹ jẹ́ ká fi mọ́ torí wípé tí kéèsì irú bẹ́ẹ̀ bá ti wà ní kóòtù information díẹ̀ la lẹ́tọ̀ọ́ àti mọ́ fún ayé lórí ẹ̀ àyè sọ̀rọ̀ jù lórí ẹ̀. ọlọ́run bá dúpẹ́ fún yín sá ọlá nẹ́bí lọ́dọ̀ síwájú ká tó máa lọ ní àwọn tó jẹ́ lọ́ọ̀yà muslim lawyers tí ẹjọ́ jòkó lé ní ẹ tóbi mélòó sá. muslim lawyers tó wà nínú kóòtù lónìí tí n bá bù kéré á lé ní 200 o torí wípé kóòtù ò gbà wá jù bẹ́ẹ̀ lọ torí pé kóòtù ò gbà wá jù bẹ́ẹ̀ lọ ni a pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wa wà níta tá a padà rí ibi jòkó nínú kóòtù. àwọn tí wọ́n sì jẹ́ oníkìlókọ rẹ̀ yìí tí wọ́n jẹ́ apá kejì àwọn lọ́ọ̀yà tí wọ́n náà fẹ́ wọ bí 200. wọn ò ju 5 lọ èyí tó wá tún wà lọ́dọ̀ tiwa tó lágbára jù ní wípé báwa ṣe wá pọ̀ tóun ọlọ́run wá kún wa ọlọ́run wá pẹ̀lú wa àwa àti ọlọ́run làwa jọ lọ kóòtù. gẹ́gẹ́ bí Ìlọrin tá a mọ̀ gẹ́gẹ́ bí ìlú àlàáfíà ìmọ̀ràn wọlé ní sí gbogbo àwa mùsùlùmí Ìlọrin kárí ayé láti gbà láfíà láàyè sí ọ̀rọ̀ yìí. ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí Ìlọrin gbogbo mùsùlùmí Nàìjíríà àti gbogbo mùsùlùmí àgbáyé ni wípé ẹ rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó ní òfin tó sì ní àṣà ni kódà èyí tí ó jẹ́ káyé ó mọ̀ wípé ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ètò ní Islam òun náà ni èyí tá à ń ṣe yìí tí Islam ò bá ní jẹ́ ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ètò ẹ̀sìn ẹ̀fin ni gídígbò láàmú bá wọn jà ṣùgbọ́n Islam ò ń jà gídígbò àìṣe jàgídíjàgan ńlá fi dá wákà pé ilé Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà ìlú tó jìnnà síná tó sún mọ́ àlìjẹ́nnà Ìlọrin ni. so ìmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí ni pé bá a ti farabalẹ̀ tá à ń ṣe gbogbo nǹkan létò tá à ń tẹ̀lé òfin Nàìjíríà tí ń rẹguléètì ìlòsí àtìṣesí wa ní Nàìjíríà ni ká mẹ́ntẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ kódà bí èèyàn bá gún wa tó bá já wa lẹ́lbò
ẹ má ṣe bí pẹ́ rí ẹ já jẹ́ kófin ó tèkì kọ́ọ̀sì rẹ̀ ni ìmọ̀ràn mi ni pé ká farabalẹ̀ kí àwa mùsùlùmí ká sì sọ kí la máa sọ lórí social media ní tá a bá mọ̀ nípa rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ká má sọ ká sì má bá wọn búyàn ẹjẹ́ àmọ́ bá wọn búyàn o káwa náà mọ̀ wá jẹ̀bi ẹ̀sùn tí à ń fi kan àwọn ẹnìkan ìmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí nìyẹn. Àmín ya Rabbi. èyí tó dájú ìbá má béèrè question lè tó fẹ́ béèrè yìí mọ́ kákànkà ẹ̀kan ṣàdúrà kí a parí ẹ̀ ní ṣùgbọ́n ìjà àfáà tó ti wà nínú ọkọ yín àti jẹ́ pé wọ́n bí yín mọ̀ ìjà àfáà ni ojú wo ni Islam fi wo ká ṣe nìfàkù ká ṣe mùnáfìkì kéèyàn máa ṣe bí kó tún máa ṣe ẹ̀gbẹ́ ọ̀hún kéèyàn ó ṣe bí kó tún sí ọ̀hún mùnáfìkì nù ojú wo ni ẹ̀sìn fi wò ó. Èsì rẹ̀ sà àyà ẹyọ kan ní ké ń sì tu ní fèrè mo bá ti kí àyà àwọn tí mo sì tu kí kálukú mọ̀ lọ expand mini rẹ̀ kí kálukú mọ̀ lọ wo bo ni ẹni tó bá fọ́ọ̀lù síbẹ̀ bo ni ó bìlọ́ǹgì sí ọlọ́run sọ nínú Al-Qur'ani a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim innal munafikina fi darakil asfali minan nar sadaqallahul azim ọlọ́run ní gbogbo ẹni tí a bá ti rí establish pé munafiki ni nínú sàlẹ̀sàlẹ̀ jìndúnjìndún náà ní sàlẹ̀sàlẹ̀ ràlẹ̀ràlẹ̀ náà lọ́hùn níbẹ̀ ni ó bìlọ́ǹgì sí níjọ́ alkiyama tálùkùránì bá fi wí báwọn tó sì já sí pé position ìsìláàmù ní tí alùkùránì bá ti wí ẹ rí pẹ́ni tó bá jẹ́ mùnáfìkì ayé rẹ̀ ọ̀dà ọ̀run rẹ̀ òṣùwọ̀n bó ti rí nù. ọlọmọṣàbà dúpẹ́ fún yín àwọn àgbàlagbà tẹ tara wọn jáde ọlọmọṣàbà kẹwọn máa ṣàforíjì fún wọn ọlá nàbí lọ́dọ̀ sallallahu alaihi wasallam wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. orúkọ mi ni Abdulkadri Adémọ́lá Abọ́lájí Esquire. ẹ dákun àwọn èèyàn ń wòye ní orí mu máa wò lò wọ́n sì máa ń bá yín pàdé ní gbogbo ìgbà èsì àbọ̀ kóòtù lé ní ìrìn wọ́n fẹ́ gbọ́ látọ̀lé. So alhamdulilayi rabbil alamin ìtí ó jẹ́ àbábọ̀ kóòtù nìyẹn ni òun ní pé nígbà tí gbogbo wa náà mọ̀ gẹ́gẹ́ bí n tó ṣẹlẹ̀ ní last week kí wọ́n tó àjọ sí ẹni òun ní pé nípa ruling fún preliminary objection tí àwọn counsel defendant ìyẹn Tani Olohun àti Babatele tí wọ́n file tí àwa náà dẹ̀ file counter affidavit and written address láti fi react sí PO tí wọ́n file táwọn náà dẹ̀ file reply on court of law so ruling yẹn ni kóòtù wá àjọ fún lẹ́nu so gbà tí wọ́n pe kéèsì yẹn ní around past 10 so àwọn everybody announce their appearance wọn most especially complainants tí wọ́n announce àwọn counsel tí wọ́n appear fún complainant lẹ́nu we are 20 in number tí ẹni tó lead wá dẹ̀ ń jẹ́ ọ̀gá wa US imam so after tí àwa announce the appearance wa tán first defendant counsel ìyẹn counsel Tani Olohun náà announce appearance wọn along with 3 others so tí lẹ́yìn ìgbà yẹn ni lọ́ọ̀yà Babatele àwọn náà announce the appearance wọn ní àwọn nìkan ṣoṣo so immediately after the announcement of appearance so lọ́ọ̀yà tiwa court give ruling so tí ruling court tó dẹ̀ base lé lórí òun ni pé court jẹ́ kí everybody mọ̀ wípé àwọn ní jurisdiction ìyẹn àwọn ní agbára láti gbọ́ kéèsì tó wà níwájú àwọn wípé àwọn uphold argument wa àti submission títí àwa so àwọn overrule argument àti submission àwọn the other side àwọn counsel defendant so wọ́n dẹ̀ da PO wọn nù tíketíke so wọ́n dànù in its entirety so after that kóòtù sọ ara àwọn grounds tí kóòtù fi dànù ni pé àkọ́kọ́ náà for it to have been an abuse of court process 3 conditions must coexist ara àwọn condition yẹn ni pé there must be multiplicity of action secondly the defendant or the parties must be the same thirdly the subject matter must also be the same so court wa sọ pé in the circumstance or in the instant case wípé
party tó wà níbi kéèsì tí ó wà níwájú upper area court wọ́n yàtọ̀ sí party tó wà ní ibi tí magistrate court kéèsì ti magistrate court ibẹ̀ then subject matter tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kan Tani Olohun àti bàbá Tede tó jẹ́ subject matter ní kóòtù àwọn bí ó yàtọ̀ sí èyí tó wà ní magistrate court then party tó jẹ́ condition ẹlẹ́ẹ̀kẹta party lọ́dọ̀ ti tàwọn ń bì báyìí ó yàtọ̀ sí party tó wà ní magistrate court so ìdí nìyẹn tí kóòtù fi ní àwọn ní jurisdiction láti gbọ́ kéèsì yìí then secondly gbogbo àná la mọ̀ pé kéèsì tó wà ní upper area court òun ni àkọ́kọ́ tí àkọ́kọ́ file èyí tó wà ní magistrate court òun lẹ́lẹ́ẹ̀kejì and when two equity clashes the first in time will prevail nígbà tó ti rí bẹ́ẹ̀ èyí tó jẹ́ àkọ́kọ́ òun náà ní ti upper area court òun náà dẹ̀ ni ó gbọ́dọ̀ prevail because kò ń ṣe abuse of court process for that reason so ní kóòtù ṣàfihàn ní àwọn rule in our favour in terms of that preliminary objection so lẹ́yìn ìgbà yẹn ni counsel to Tani Olohun ni lọ́ọ̀yà ẹ̀ dìde pé àwọn fẹ́ kí kóòtù arraign wọn kí wọ́n dẹ̀ take plea wọn lẹ́nìí immediately tó sọ òun ni counsel tó lead wa US imam náà dìde náà sọ pé the business of the court for today is strictly for ruling of preliminary objection so and lawyers we have some other engagements because as you already prepare mind one way we are just coming for ruling now taking us by surprise kó wá di pé wọ́n arrange Tani Olohun lé ní it will amount to taking us by surprise so nevertheless kóòtù wa ni ó dá in the interest of justice àwọn fẹ́ lọ fún recess so kóòtù wa dìde wọ́n fún wọn ní within 5 minutes àwọn máa padà dé kóòtù lọ so after 5 minutes exactly 11:05 kóòtù jókòó padà báyìí kóòtù jókòó kóòtù jẹ́ kí ìgbà tí kóòtù jókòó kóòtù jẹ́ kó yé everybody pé in the interest of justice àwọn fẹ́ arraign Tani Olohun kán arraign Tani Olohun lé ní kí àwọn dẹ̀ fẹ́ take plea torí justice is not for any single person it's for everybody as far as this case is concerned justice for everybody ni so as an unbiased empire táwọn dẹ̀ jẹ́ so àwọn ò lè wá ní kí wọ́n máa àwọn ò lè wá ní àwọn ò ní take plea so wọ́n wá ní kí wọ́n ka ẹ̀sùn tí wọ́n fi gbé Tani Olohun wá kán kà sí létí wọ́n dẹ̀ ka ẹ̀sùn sí létí wọ́n ní só jẹ̀bi àbí kò jẹ̀bi ó náà ò jẹ̀bi wọ́n béèrè lọ́wọ́ bàbá Tede náà sẹ́yìn náà jẹ̀bi àbẹ́ jẹ̀bi ọ̀nà àwọn ò jẹ̀bi so after àgbà tó ṣe yẹn tán lọ́ọ̀yà àti complainant sọ pé tó kí wọ́n fún wa ní date míì fún hearing since tó ti náà ò jẹ̀bi so the next thing náà ni kí counsel Tani Olohun àti bàbá Tede kí wọ́n move application fún bail ẹ̀ so to which they did so wọ́n dẹ̀ move application fún bail ẹ̀ orally ìgbà tán dẹ̀ tán move application fún orally tán so lọ́ọ̀yà complainant àfọ̀kúta gidi US imam tán lead wa so àwọn náà wọ́n counter wọn so orally àwọn náà jẹ́ kó máa yé court pé àwọn oppose bail application for the following reason àkọ́kọ́ bọ̀bọ̀ tí Tani Olohun tá à ń wí yìí tí wọ́n bá fi kalẹ̀ yóò jump bail then secondly based on the information gathered from reliable source a gbọ́ pé wọ́n ti ń prepare láti yí pé tó bá filẹ̀ lé ní gbàrà wọ́n fẹ́ gbé travel kúrò ní Nàìjíríà léyìí tí kò ní jẹ́ kí kéèsì yẹn lè continue mọ́ then aside that even gan page Tani Olohun tí wọ́n fi ń ṣe ìbàjẹ́ yìí tó jẹ́ pé bẹ́ẹ̀ náà gan ló ti kọ̀mítì ẹ̀ṣẹ̀ tí àtòrí ẹ̀ gbé wálé ẹjọ́ yìí page yẹn sì wà in operation wọ́n sì ń ṣe page yẹn sì ṣiṣẹ́ despite the fact pé Tani Olohun wà ní correctional center so there is every tendency pé tó bá filẹ̀ lé ní gan page yẹn yóò tún fi commit another offence àbẹ́yẹ tó tún le ju eléyìí lọ so fún di eléyìí kíkọ́ tù kí wọ́n máa fún ní bail then in alternatively lọ́ọ̀yà wa ló ń sọ yẹn o alternatively
tí wọ́n bá wá tiẹ̀ wá gbọ́ bail application or if court will use its discretion judiciously and fairly in determining the bail application, they should come formal. Because we cannot be continuing láti máa canvass the argument. We have a lot of pictorial authorities láti cite. We have many grounds ta fẹ́ canvass. We have many things that everybody fẹ́ sọ. So in order to save the time of the court and to also save the precious time of ours, so it is better they come formally. Kí wọ́n mú application wá formally so that everything tá a fẹ́ trash out, gbogbo tá a bá fẹ́ authority tá a bá fẹ́ quote o, gbogbo nǹkan tá a fẹ́ cite, everything tá a fẹ́ sọ, we be able to have enough opportunity láti canvass anything tá a fẹ́ canvass, gbogbo authority tá a fẹ́ cite. So nígbà tí àwa sọ yẹn, lọ́ọ̀yà Tani Olohun náà bàbá Tede náà dìde, àwọn náà sọ̀rọ̀ pé tó in the interest of justice ibi àwọn fẹ́ kí wọ́n grant order application. Lóòótọ́ lábẹ́ òfin kò sí òfin tó ní wọn ò lè move order application, kò sófin tó sọ, especially and that's to the effect of the case of Abiola versus FRN. So only a council can move an order application for bail, but looking at the circumstances, the nature and the circumstances of this case gangan, case tó yẹ pé is an international matter, everybody in interest. So a lè sọ pé bí báyìí ní case yìí máa dé, ó lè dé appeal, ó lè dé court of appeal, ó lè dé Supreme Court. So it is tidier and better that they come formally, kí wọ́n wá sí court, so that ìgbà tá a bá fẹ́ di pé wọ́n bá jẹ̀yẹ́ pé case yìí fẹ́ dé appeal, so yóò lè wà easy fún wa láti gather gbogbo record of proceedings. Ṣó ti yé báyẹn? So ìtí ó fà á nìyẹn, kóòtù náà wá rí pé in the interest of justice and based on the argument canvassed, so it's better káwọn fún wa ní that privilege, so kí oníkálukú ká lọ prepare process wa, káwọn náà lọ mú bail application wọn wá, káwa náà ká file counter within 3 days, káwa náà dẹ̀ file counter affidavit wa to same within 3 days. Then táwọn bá fẹ́ file reply on point of law, káwọn náà file rẹ̀ láàrin ọjọ́ kan. So that is why tí court fi adjourn sí on the 20th of September 2023, which is next week Wednesday, fún bail. So bí ó ṣe jẹ́ nìyẹn, kọ́nà kó ṣẹ̀mí wa jù gbà yẹn lọ. So tí ń já sí pé bóyá inú ọlá rẹ̀ ó ṣeé ṣe bóyá kí ẹni tán fẹ̀sùn kàn ó rí bẹ́ẹ̀lì gbà ní ìlú tí ń bọ̀. Ló bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ni pé nínú ọlá Ọlọ́run, ó kù sọ́wọ́ Ọlọ́run, ó kù sọ́wọ́ ilé ẹjọ́. Àwọn ò lè read the mind kóòtù, a dẹ̀ lè sọ pé nǹkan tí kóòtù ó ṣe lélẹ̀. As a matter of fact and as a matter of law, is a bailable offence. Ó lè di next week Wednesday nsìn, láfter tí party méjèèjì bá file the process wọn tán bá give tán and operate, kóòtù lè lo discretion wọn in the favour of the defendants. Wọ́n dẹ̀ lè lo discretion wọn otherwise. Àwo ò lè sọ pé ibi tí yóò já sí ní Wednesday lélẹ̀. Tó bá fún ní bail, good and fine. Kì í ṣe àyè pé a terminate case, the case will still continue. Bail is just a temporary freedom. It's just a temporary freedom. So àwa ò sọ pé kó má fún anybody ní bail. Tí kóòtù tó bá di next week Wednesday, whichever one tí kóòtù bá ṣe, inú wa dùn sí, a dẹ̀ wà satisfied pẹ̀lú ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀sà yìí dákun ní àkókò àwọn wọ́n ṣú àwọn èèyàn mẹ́sàn-án kan, àwọn èèyàn wa kan ṣú wọn sí kóòtù ní Èkó. Ẹ dákun àwọn kan wòye lórí mú máa wò wọ́n fẹ́ mọ èsì àbájáde. Tọ́ lórí ìyẹn kéèsì tí a lọ fún ní last week Wednesday ní kéèsì yẹn come up. So in tí ó ṣẹlẹ̀ nínú mátà yẹn ni pé bá a ṣe dé court, wọ́n pe kéèsì yẹn, gbàtọ́ pe kéèsì yẹn, lọ́ọ̀yà wọn
lọ́ọ̀yà tó represent àwọn oníṣẹ̀ṣe òun jẹ́ kó máa yélé ẹjọ́ pé àwọn ní pending application which is ex parte application ipe and court has made a ruling or an order to that effect pé kí aso course while Tani Olohun should not be released on bail. Kóòtù wá tètè correct kóòtù fúnra rẹ̀ ni ó wá correct lọ́ọ̀yà àwọn pé rárá o má quote mi o má misquote mi o I didn't make any order to show cause. I won't make any order to show cause. I only make order that you should put them on notice. Adájọ́ ló sọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn wípé àwọn sọ fún yín pé ẹ lọ put wọn on notice ni. You cannot bring this kind of application by way of ex parte. Put the other parties on notice. Jẹ́ kí n mọ ohun tó wá béèrè lọ́wọ́ mi kí n tó lè grant ẹ̀ káwọn náà dẹ̀ reply sí bóyá kí n grant àbí kí n má grant ẹ̀. So ibẹ̀ láti mọ̀ clearly pé àṣà àwọn pípù yìí fẹ́ gbèrú alátẹ̀yìn ni. Ká nípa lọ rẹpẹtẹ tá a lọ kóòtù ńjọ́ yẹn bóyá kóòtù bá grant application gbà tí wọn bá ti rí lọ́ọ̀yà kankan tó wá bọ̀ Ọlọ́run ọba tí ò kí ń dojú dẹ̀ dá òun ló jẹ́ kí àwa náà ká lọ despite the fact pé kò wà convenient fún wa a kàn ṣáà nítò a gbúdọ̀ débẹ̀ ká lọ defend kéèsì yìí ẹ̀sùn tó fi kàn wá. So ìgbà tí ó dẹ̀ di pé adájọ́ sọ pé tó I asked you to put them on notice and that's what I did. So I didn't make any further order. So in the circumstance ó wá sọ pé tó bí ọ̀rọ̀ ṣe rí yìí náà pé òun sì fẹ́ kí kóòtù go on pẹ̀lú ex parte yẹn kan grant application pé kan fi Tani Olohun lẹ̀ with immediate effect kóòtù ní rárá I will not do that before I can even proceed at all in this case. Fúnra ara èmi ilé ẹjọ́ fúnra ara adájọ́ ló wá raise issue jurisdiction àwa kọ́ la raise ẹ̀ àbí ilé ẹjọ́ pé a fẹ́ file the preliminary objection a sọ fún ilé ẹjọ́ pé à ń contest jurisdiction ilé ẹjọ́ adájọ́ fúnra rẹ̀ ló kàn sọ pé òun ò so moto independently nílé ẹjọ́ sọ pé àwọn raise issue jurisdiction fúnra ara wọn àná àwọn fẹ́ kí àwa lawyers both from the applicant side and the defendant or respondent side ká wá address àwọn on issue of jurisdiction ṣáwọn ní jurisdiction àbáwọn ní. Ìgbà tó dẹ̀ ti sọ àwa ní tó kóòtù dẹ̀ ní òun ò ní ṣe anything on the substantial suit until tóun bá tó determine jurisdiction náà. So kóòtù wa ní àwọn àjọ kéèsì yẹn sí on the 26th Èkó kóòtù wa àjọ kéèsì yẹn sí on the 26th of this month ipe kí àwa address òun on issue of jurisdiction ṣé àwọn lágbára federal high court Èkó ṣé federal high court Èkó ṣó ní agbára lábẹ́ òfin láti gbọ́ kéèsì tí wọ́n file against the chief imam against the commissioner of police against the inspector general of police against the council of ulama against the magistrate court against the prison correctional center against the Afa Okutagidi against the former justice Mohammed former Grand Kadi invasion ní jurisdiction káwọn ní jurisdiction káwọn tó gbọ́ irú yẹn pé táwọn ò bá yanjú ìyẹn náà bóyá àwọn lágbára àbáwọn ò lágbára àwọn ò ní continue pẹ̀lú kéèsì rárá. So ìyẹn la wá dúró dé ẹ̀ sí pé tó bá máa di 26 o ká lọ address issue jurisdiction ká fi mọ̀ bóyá kóòtù ní jurisdiction àbí ò ní jurisdiction kí kóòtù kọ́ decide yẹn tí kóòtù bá ti decide yẹn tán á ṣe wá mọ next line of action. So bí ẹ ṣe jẹ́ nìyẹn. So lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà orúkọ mi ni Abdulkadri Adémọ́lá Abọ́lájí Àjàsá Esquire. So okay. Orúkọ tèmi ni A.O. Ibrahim tí gbogbo ayé mà sí Ibrahim A. Ọ̀dẹ́délé.
Ìmọ̀ràn mi fún àwọn tó wà lórí social media ó pọ̀ àmọ́ kí n ra mú ṣókí ń bẹ̀. Àkọ́kọ́ ó ní pé sí àwa mùsùlùmí tí àjọjọ́ mọ̀yá nídìí Islam sọ wa ní ara níbi ẹnu ọ̀rọ̀ ẹnu pé ká ṣọ́ra níbi tí ó máa jáde lẹ́nu wa púpọ̀ torí ọ̀rọ̀ ẹnu burú so a gbọ́dọ̀ mọrú tá a máa sọ àti tá a máa gbé sórí social media ká wá díẹ̀ kó jókòdoro ọ̀rọ̀ ká má máa bá wọn ṣe àhesọ torí social media ó wà láti darí ìlú ni ibi tẹ́ ẹ bá ń sọ ọ́ lọ àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ yín lórí afẹ́fẹ́ wọn ti gbà pé òdodo lẹ́nu yìí ń sọ kódà wọ́n fẹ́ ẹlòmíì gba ọ̀rọ̀ orí social media gbọ́ ju ọ̀rọ̀ pásítọ̀ nu chọ́ọ̀chì lọ àbọ̀rọ̀ ìmáàmù nínú mọ́sálásí so a gbọ́dọ̀ mọrú nǹkan tí a máa fẹnu wa sọ lórí social media ó jẹ́ ìmọ̀ràn mi ní ṣókí lẹ́yìn wá àgbà yìí gbogbo àgbáyé tí ń bá ń wò wá ó dáa fún wa púpọ̀ ká gbà fún Ọlọ́run ká gbà fún ànábì wa Muhammad torí pé ìgbà fún Ọlọ́run òun náà nísinmi ibẹ̀ ní fàyàbalẹ̀ wà ibẹ̀ sì ni àlàáfíà wà fúnra ara èèyàn àti fún ìlú lápapọ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ẹ rí i pé bí ìgbà tá a bá pé ìgbà tíjà èèyàn parí táwọn èèyàn ń pé kínní ó yẹ ká dẹwọ́ ẹ̀ díẹ̀ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń pé òun fẹ́ dé tó bá ṣe bíi ti àwùjọ mùsùlùmí Islam ó lójú àánú púpọ̀ gbogbo ohun téèyàn bá ṣe tó bá ti lè tọrọ tó bá Islam ti fojú àánú wò ó ẹ wo orú ìyá Ọ̀ṣun nígbà tó túbà àwọn ọmọ rẹ̀ gbogbo wọn tí wọ́n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ti ní káwọn mùsùlùmí ó ṣe ìdẹ̀kùn Ọlọ́run sì ti ń tú òun lẹ̀ díẹ̀díẹ̀ báyìí gbogbo ayé náà ní rí bí ọ̀rọ̀ rẹ̀ ṣe ń lọ so wọ́n lọ́lọ́run ti túlẹ̀ tán pátápátá inṣàlá so ìbárẹ́bẹ́tẹ́ tó kù ó kéré púpọ̀ so kápọ́lọ́run ti ṣe é tán yányán ni so irú remorseful báyìí Ọlọ́run bá ń retí ẹ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó bá ṣẹ̀ lọ́hùn téèyàn bá ṣẹ̀ tó sì gbà pé òun ṣẹ̀ tó sì tọrọ túbá Ọlọ́run ṣe tá àti foríjìn bẹ́ẹ̀ náà ló ṣe kọ́ àwọn mùsùlùmí náà pé gbogbo ẹni tó bá ṣẹ̀ tó bá tọrọ túbá àmọ́ téèyàn bá kọ̀ tó bá lóun ò ní tọrọ túbá Ọlọ́run ò fẹ́ púpọ̀ so tó bá ṣe pé bíi ta mùsùlùmí ni ó wà kí ta lọ́lọ́run náà ti jáde nínú ìgbèkùn in fact àti túwọ́ kódà lónìí yìí ìyàlẹ́nu yóò mọ̀ jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa pé ta lọ́lọ́run ò lọlé lónìí torí pé gbogbo hint gbogbo indications ló show wípé ó dàbí pé ilé ẹjọ́ gan wọ́n rẹ́dí àti bojú àánú wo arákùnrin yìí ṣùgbọ́n ńgbà tọ́lọ́run lòun ò tí ì ṣe tán so ó dàbí pé Ọlọ́run ọba ni ló ń díìlì pẹ̀lú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so a rọra wa gbogbo ẹ̀sìn tá a máa ń wo sìn àtàkì dọ́lọ́ ìsìláàmù yìí ẹ jẹ́ ká di Ọlọ́run ọba wa mú ṣinṣin ká di Ọlọ́run ọba ká mọ ìsìláàmù lójú ọ̀nà ká sì tọ́ ọ́ gẹ́gẹ́ bọ́lọ́run ọba bó ṣe fi rán ànábì wa Muhammad ó jẹ́ ṣókí ìmọ̀ràn mi lẹ́gbẹ̀ẹ́ kínní àti lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ ṣé gan púpọ̀ yes sir yes sir. ok ọjọ́ yẹn tó dà pé ó yẹ kí wọ́n gbé wá sí court ní ibi ẹjọ́ àkọ́kọ́ tó ń jẹ́ ní magistrate ń bíbá strike action warning strike tó lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kò jẹ́ kí kóòtù lè síìtì ní ọjọ́ yẹn so wọ́n ti wá àjọ kéèsì yẹn sí ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run kọ́ lọ́n jẹ́ ká máa bẹ dáadáa ní on the 12 oṣù yìí ọ̀la òde yìí tí í ṣe Tuesday àbí iná ni ilé ẹjọ́ jókòó lórí ọ̀rọ̀ tiẹ̀ náà inshallah. orúkọ mi ni Ibrahim Ọ̀dẹ́délé tí a mọ̀ sí AO Ibrahim Esquire gẹ́gẹ́ bí orúkọ tí à ń jẹ́nu court Ọlọ́run bá kó ṣàlékún dáadáa fún gbogbo wa. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.